A kí yín lórí ètò wa àṣà èdè Yorùbá níbi tí àwọn ọmọ wa ti ń fi ìlú túmọ̀ èdè Yorùbá. Kí a tó tẹ̀síwájú lórí ètò yìí, a fẹ́ dúpẹ́ lọ́wọ́ àwọn tí wọ́n bá wa dá sí ètò yìí ní ọ̀sẹ̀ tó kọjá. Bákan náà, a fẹ́ dárúkọ ẹni tó pegedé lórí ètò náà nítorí pé a sọ pé ẹ̀bùn wà fún wọn. Alàgbà Tìmílẹ́yìn, wọ́n jẹ ẹ̀bùn 5,000 naira. Kí ẹ send account number yín ká lè fún yín ní ẹ̀bùn. Bákan náà, ẹ jọ̀ọ́ ẹ bá wa máa tẹ share, ẹ máa like ètò yìí. Tẹ́ bá fẹ́ tẹ̀lé wa lórí ètò yìí, ẹ lọ sórí YouTube page wa Transworld TV, lórí YouTube Prince Adeniyi Daini, lórí TikTok Prince Adeniyi Daini. Ẹ tẹ̀lé wa, ẹ subscribe lórí ẹ̀, kẹ́dẹ̀ comment. Ẹ̀bùn wà fún yín ní alẹ́ yìí. A tún ti ṣètò mìíràn tó tún pegedé, ẹni tó bá tún lè tú kó bá wa ká lọ. Ẹ ṣé o, ọwọ́ tẹ́ fi ń tẹ̀ kò ní rọ, ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wa lágbára Èdùmàrè kò ní di. Ẹ ṣé o.